Hello, my people. How you doing today? This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. The gist that we are hearing right now is we should jubilate for Queen Naomi because Kabiyesi have brought a very big mansion for her in London. Gist tá à ń gbọ́ ni pé Kabiyesi ti ra ilé fún Queen Naomi àti Tadenikawo ní London o. So ẹ jókòó ẹ jẹ́ ká gbọ́ gist ni. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell? You see that notification bell is very, very important. My name is Mashola. I normally speak Yoruba and sometimes English on my channel. And if you are old subscribers, can you please subscribe to my video so that whenever I post any gist, you can get it. Thank you. God bless you. Òkè òkè lọ́wọ́ yín á máa lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. Wọ́n ní Kábíyèsí ọba wa Adéyẹyè. Wọ́n ní wọ́n ti ralé fún Queen Naomi o àti Tádé ní London. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. As bẹ́ẹ̀ ṣe mọ̀ Kábíyèsí láìkí kan invest owó wọn sí Nàìjíríà. Ṣé mọ̀? So wọn ò fẹ́ really ra ilé sí òkè òkun. Ṣé mọ̀ pé owó táàsì téèyàn bá ra ilé sí òkè òkun, owó táàsì yẹn wọ́n, ẹ gbọ́dọ̀ máa san táàsì every year ni. Ṣó ti yé yín? So bóyá nǹkan tí Kábíyèsí ò fẹ́ ra ilé sí òkè òkun nìyẹn. And bá a ṣe ń gbọ́ wọ́n ní ilé kan ní US. So ṣùgbọ́n honestly Kábíyèsí fẹ́ privacy fún Queen Naomi. Ṣé mọ̀ pé ìgbà tí Kábíyèsí ní kán return sí palace, Queen Naomi láwọn ò lè return sí palace nítorí gbogbo àwọn olórí yìí. So Kábíyèsí fẹ́ kí inú wọn dùn, wọ́n dẹ̀ fẹ́ privacy fún wọn. Wọn ò fẹ́ nǹkan tó máa ní wọn lára. So ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi Kábíyèsí ń rò pé kán wà ní UK, bóyá kán máa lọ kán máa bọ̀. But ẹ mọ̀ pé Queen Naomi ní ministry ní UK, ní Nàìjíríà. Wọn ò dẹ̀ lè fi ministry wọn sílẹ̀ torí ó ti grow gan. So ọ̀rọ̀ yìí ó ṣe bákan, ṣó ti yé yín, ní ojú Queen Naomi, ṣó ti yé yín. So ẹ̀yin èèyàn mi, wọ́n ní pé ìgbà tí wọ́n lọ sí London tí Kábíyèsí fi ní àwọn ò fẹ́ kí Queen Naomi wà lóòótọ́ wípé àwọn fẹ́ bá wọn get ilé. So wọ́n ní wọ́n ti ra ilé fún wọn ní London náà. So wọ́n ní bí àǹtí M ṣe gbọ́ báyìí, wọ́n ní inú bí seriously. Wọ́n ní inú bí gan-an. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n ní inú bí gan-an ni. Ẹ ṣáà mẹ́ta ń pè ní àǹtí M. No, àǹtí M kọ́, àǹtí A ni. Sisi A Ashley. Wọ́n nínú bí gan seriously nígbà tó gbọ́ pé Kábíyèsí ra ilé fún Queen Naomi ní London. Wọ́n ní inú bí àǹtí M náà, kì í ṣe àǹtí A nìkan, wọ́n láwọn méjèèjì nínú bí. Wọ́n ní wọ́n wá ń sọ kiri pé Queen Naomi ló ń jẹ owó Kábíyèsí. Kábíyèsí gbogbo owó náà ti ná fún Queen Naomi tán. Ipá wọn náà ń jẹ owó Kábíyèsí. Tí Queen Naomi bá jẹ owó Kábíyèsí, èwo ni tiyín? Ṣé Kábíyèsí gbowó lọ́wọ́ yín ni? Mariam, ṣé Kábíyèsí gbowó lọ́wọ́ ẹ àti ìwọ àti Ashley? Ìwọ tó yẹ pé wàá ló fẹ́ bless Kábíyèsí, o fẹ́ ṣe nǹkan báyìí pẹ̀lú Kábíyèsí, gbogbo ayé ló máa mọ̀. Kábíyèsí dẹ̀ pa ẹ́ tì. Ṣé wàá tún ní kán má tọ́jú ọmọ wọn ni? Àbí o ò mọ̀ pé ọmọ wọn ni wọ́n ra lé fún? Ó wá lanu ẹ̀ wọ́n sẹ́ pé Queen Naomi gbowó Kábíyèsí tán. Tí wọ́n bá gbowó Kábíyèsí, ta ló fẹ́ kó gbowó Kábíyèsí? Àló ò mọ bó ṣe ń sọ̀rọ̀. Ò mọ bó ṣe ń sọ̀rọ̀ rárá. So ó lanu ẹ̀ wọ́n sẹ́ pé kíní. Wọ́n ní ra lé fọ́mọ wọn. Ìwọ náà máa sìn. A ní ẹ̀ ní làákàyè rárá. À ń pèèyàn ní prince. Ó wá ń sọ pé why tí pé Queen Naomi ń jẹ owó wọn. Ṣé orúkọ Queen Naomi náà fi ra lé àbórúkọ Tadenikawo? Àbí o mọ̀ pé prince ọmọ wọn, wọ́n ní láti tọ́jú ọmọ wọn, kó sì kí ọmọ wọn. Ṣé ọ̀dọ̀ ẹ̀yin yìí ni wọ́n fọkàn sí? Ẹ̀yin tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn, bẹ́ẹ̀ ṣe ń da palace rú lẹ́mọ̀. Ẹ mọ nǹkan míì ju kẹ́ máa da palace rú lọ. Ṣé ọ̀dọ̀ yín náà máa fọkàn sí? Ẹ̀yin èèyàn burúkú ìwà àti Ashley.
anytime ẹ máa bínú pé kábíyèsí ṣe nǹkan fún Tadenikawo, kí ló dé tí wọ́n ní ṣe nǹkan fún Tadenikawo? ṣẹ́yìn náà máa ṣe fún? So gist tá gbọ́ nìyẹn, ta ní ká sọ fún yín ẹ̀yin èèyàn. Ṣorí ìwọ Mariam, ó ní baba ńlá problem honestly. Ṣé kábíyèsí ránṣẹ́ sí ẹ ní Àbújá kó tó di pé o lọ bá kábíyèsí l'Àbújá? Ṣé wọ́n ránṣẹ́ sí ẹ? Wà á kàn máa ṣọ́ kábíyèsí kiri, wà á máa wà káàkiri bí ìgbà tó jẹ́ pé rat ń wàkà. Kí ni problem ẹ gan-an? Obìnrin ò kí ń ṣe ṣòṣòkòṣòkòṣòkò tẹ̀lọ́kùnrin lẹ́yìn. O ò ní respect ara ẹ. O ò ní respect ara ẹ rárá tó bá ń ṣe báyẹn. O ò ní tìjú ni. It's a shame on you o. Ẹ̀yin èèyàn, máa mú gist bó ṣe lọ sí Àbújá wá fún yín, máa mú gist yẹn wá fún yín. Mi ò rírú obìnrin báyìí rí láyé mi. Wà á kàn máa ṣọ́ kábíyèsí kiri, wà á máa wà káàkiri. Wọ́n ránṣẹ́ sí ẹ, wọ́n ránṣẹ́ sí ẹ, wà á lọ bẹ̀. Kí ni problem ẹ gan-an? I just don't understand you. This is bad. So ẹ̀yin èèyàn wa, bí kábíyèsí ṣe ra lé fún Queen Naomi ní London nìyẹn o, but Tadenikawo ni wọ́n rà lórúkọ ẹ̀. So mo ní kí n mú gist wá fún yín ni. So ẹ má worry, màá tún mú gist mi wá fún yín lálẹ́ kí n tó lọ sùn. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé o, ọwọ́ yín á máa lọ sókè o. God will bless you. Thank you so much.